Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo fi gbólóhùn Ọlọ́run ọba gbólóhùn àpọ́nlé gbólóhùn tó lóore jùlọ mo fi kí gbogbo ẹ̀yin mùsùlùmí òdodo. Ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè mo fi kí gbogbo ẹ̀yin adáhunṣe o. Mo kí babaláwo, mo kí adáhunṣe, mo kí ológbòni, mo sì kí oníṣègùn, mo kí gbogbo yín pátápátá. Bẹ́ẹ̀ sì ni mo kí ẹ̀yin ẹlẹ́sìn kìrìsìtẹ́nì, ẹ̀yin ẹlẹ́sìn ìgbàgbọ́ gbogbo, hallelujah o. Èmi ọmọ yín náà ni ọmọ ọ̀dọ̀ àgbà ó ní mo tún dé lónìí. Elédùmarè ní padà lẹ́yìn wa o, àwa la ò mọ̀ wá o, a ò ní di àwátì. Mojúbà àkọ́dá, mojúbà ṣẹ̀dá, mojúbà lọ́wọ́ Elédùmarè ọba tó ní kọ́kọ́rọ́ ayé lọ́wọ́, mojúbà olúbi kí n tó kọjáwé, mojúbà lọ́wọ́ ọ̀sẹ̀ bí kí n tó kọ́ wa gbò, mojúbà lọ́wọ́ Ọ̀rúnmìlà o, ìbà àṣẹ o. Mo sì júbà bàbá mi Ráímì oṣù Ọlálé tó bí mi ní ọmọ, mojúbà yín bá mi o. Ẹ̀yin ènìyàn mi, iṣẹ́ wo ni mo bá yín mú wá ní òní? Mo bá yín mú iṣẹ́ tí à ń pè ní ògùn tó jẹ́ ètò àmúbọ́ tàbí ẹni tó ń wá aya tàbí ẹni tó ń wá ọkọ. Ògùn tí mo fẹ́ fi kalẹ̀ yìí ó ń ṣiṣẹ́ àmúbọ́ fún ẹni tí obìnrin máa ń bọ́ lọ́wọ́ ẹ̀ wọ́n ní tí fẹ́ra wọn débì kan ní tí ò tó nǹkan á ti dàjà wọn á ti filẹ̀ lẹ̀, obìnrin àkọ́kọ́ filẹ̀, ọkùnrin àkọ́kọ́ filẹ̀. Bẹ́ẹ̀ náà ní nípa ti tóbìnrin náà tí ọkùnrin àkọ́kọ́ filẹ̀, kejì ń filẹ̀, tàbí èèyàn tí ń wá ọkùnrin alálùbáríkà tàbí èèyàn tí ń wá obìnrin alálùbáríkà tí ó fẹ́, iṣẹ́ yìí á wúlò fún yín. Bá a ṣe mọ̀ wípé ilé ayé tá a wà yìí ntọ́ kọ wájú sí ẹnìgbé ẹ̀tọ́ kọ wájú sẹ́lòmíì ntọ́ káyìn sẹ́lòmíì wájú ló kọ sẹ́lòmíì tó sì kọ wájú sẹ́lòmíì ẹ̀yìn ló kọ sẹ́lòmíì, ìka ò dọ́gba. Ilé ayé a ti mọ̀ pé ogun ni, ṣùgbọ́n ẹ̀dá gbọ́dọ̀ múra, ẹ̀dá gbọ́dọ̀ múra. Àwọn tí ìpèníjà àmúbọ́ tàbí tí ò rí ọkùnrin fẹ́ àbí tí ò rí obìnrin fẹ́ bá ń dà láàmú, ẹ má ṣe méní, ẹ má ṣe méjì, ẹ ṣe iṣẹ́ yìí fún un. Pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè á dúpẹ́ lọ́wọ́ yín. Bẹ́ẹ̀ ni èmi mo sọ bẹ́ẹ̀ fún yín. Ká má fa ọ̀rọ̀ gùn, báwo ni iṣẹ́ náà ṣe lọ? Ẹ lọ bá mi wá ọṣẹ Joy tàbí Lux, ọṣẹ Joy tàbí Lux, ìkànnù méjèèjì. Ẹ bá mi wá àgbọn tó bá lómi inú kan. Ẹ bá mi wá ewé àkókò tẹ bá já lóòjọ́, ewé pèrègùn tẹ bá já lóòjọ́. Olè ń wò lójú mọ́ màwòrán yín yìí kẹ́ lè dààmú fáfà náà àwọn tí ò bá da ìwé mọ̀ kó lè rọrùn fún yín. Ẹ bá mi wá ikùn òjíà, ikùn òjíà. Ẹ bá mi wá ikùn òjíà. Ẹ bá mi wá pẹ̀fúm méjì yìí, pẹ̀fúm mẹ́ta yìí, pẹ̀fúm Holy Michael kan, Miracle pẹ̀fúm kan pẹ̀lú ọ̀nàlá pẹ̀fúm ẹyọ kan. Ẹ wá gún gbogbo àwọn èròjà yìí pátá, ẹ gún mọ́ ọṣẹ yìí, ẹ fomi àgbọn yìí ẹ fi dẹ̀ díẹ̀díẹ̀. Ẹ máa fi ọṣẹ ẹ máa fi jẹ díẹ̀díẹ̀. Tẹ́ bá ti wá ń dẹ̀ díẹ̀díẹ̀, ẹ jẹ́ kí lẹ́yìn ìgbà tẹ́ bá dẹ̀ tẹ́ lọ tó kúnná dáadáa, ẹ jẹ́ ká ẹsẹ̀ wá fi pẹ̀fúmù yìí ẹ jẹ́ ká wá fi pẹ̀fúmù yìí ẹ jẹ́ ká fi pò díẹ̀díẹ̀ sí i. Òun ṣe gbogbo ní ká lọ bó ṣe ọdún ní ká lọ gún pẹ̀fúmù yìí tán o, díẹ̀díẹ̀ náà là ó lò níbẹ̀. Ó kàn gbọdọ̀ jẹ́ mẹ́ẹ̀ta là ó lò. Ẹ jẹ́ ká fi díẹ̀díẹ̀ sí ká fi pò papọ̀ mọ́ra wọn. Tá a bá ti wá ṣe tán, ẹ jẹ́ ká kó sínú ike funfun kan. Ẹ jẹ́ ká ka sáàmù yìí sí i. Ẹ jẹ́ ká ka Psalm 3 nígbà mẹ́ta àti Psalm 114 náà nígbà mẹ́ta. Ẹ jẹ́ ká kà sí i pẹ̀lú orin Solomon orí 3 verse 1 to 4. Ẹ jẹ́ ká kà náà ní ìgbà mẹ́ta. Ẹ jẹ́ kí ẹ jẹ́ ká máa fi fọ orí wa ní ká tó sùn. Ẹ jẹ́ ká máa fi fọ orí wa ká tó sùn. Àwọn kan àwọn Muslim lè máa ní ẹ fún àwa náà kí là máa kà bẹ́ẹ̀. Yín náà lọ gba Bible, ẹ lọ gba Bible káyìn náà kà sí. Bí èèyàn tó bá jẹ́ kínní, èèyàn tó bá ṣe ti wà lórí YouTube channel mi yìí ó gbọ́dọ̀ máa ṣe mẹ́tẹ̀ẹ̀ta. Ẹ jẹ́ ká lọ gba Bible ká kà, ẹ jẹ́ ká lọ gbà á. Bẹ́ẹ̀ sì ká ẹ lọ sórí áàpù, ẹ lọ download Yorùbá Bible àwọn English Bible
ẹ download ẹ rí gbogbo ẹ níbẹ̀. Ìyọ̀mọ̀ yín náà ni ọmọ ọ̀dọ̀ àgbà mú lọ mo tó padà bọ̀ ẹ like ẹ share bẹ́ẹ̀ ni ẹ tún subscribe. À ń lọ àtún padà bọ̀ àtún méṣẹ́ mìíràn bọ̀ tí ó ṣe yín láǹfààní. A ò ní rámáyé ayé ò ní rí wa mọ̀ ọ̀tá ò ní rí wa gbéṣe ó dìgbà kan náà.